màá kọ́kọ́ kí gbogbo ẹ̀yin olóríire pé kẹ́ má bínú pé mo fẹ́ reply ọmọ Alado tó ń ṣe comedy yẹn. Alado lákọ̀ọ́kọ́ àwọn ọmọ bàbá Alado gbogbo lé ní Mushin tuale wọ́n ní kí n kìlọ̀ fún ẹ pé kó change orúkọ yẹn pé torí pé òun bà orúkọ yẹn jẹ́ pé wọ́n ràn ẹ́ pọ̀ online táwọn èèyàn bá dẹ̀ ti gbọ́ tán mention Alado wọ́n máa rò pé bàbá wa náà mention ni kò dẹ̀ sí bàbá lẹ́yìn tán bí ire tó lè yájú sí bàbá wa Alado Mushin àfẹ́ tó bá fẹ́ gbọ̀nà ọ̀run lọ láìpẹ́ ọjọ́ bàbá tiwa ni bàbá gbogbo ayé ni bàbá Alado. Now ṣe bó sọ wípé irọ́ ni mò ń pa lórí ọ̀rọ̀ olóyún ìwọ ọ̀dájú abiyamọ ní ẹ̀ka ni ẹ o màá wá jẹ́ kí tó tí for the first time tí màá gbọ́ pé èèyàn sọ pé mò ń parọ́ lélẹ̀ now màá wá fi clear ẹ̀ fún gbogbo ayé ẹ wá gbọ́ mi ọmọbìnrin yẹn ni mò ń bọ̀. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ẹ káàárọ̀ dádì rẹ̀. Ọmọbìnrin yìí mo padà gbé wá online ọmọbìnrin olóyún tí mo gbé wá online yẹn ló ń sọ̀rọ̀ yìí o the same ọmọbìnrin yẹn náà ni tí gbogbo ayé bá mi ṣe donation fún ó ti ń dolóríire báyìí ṣọ́ọ̀bù ẹ̀ ti kún ẹ jẹ́ kí á gbọ́ nǹkan tí Alado ṣe fún ọ̀dájú abiyamọ ni ẹ́. Alado rè é mọ̀ ẹni tí ó bá yàgbẹ́ ló gbàgbé ẹni tó bá kú kò lè ever gbàgbé láyéláyé àwọn ti gbàgbé nìyẹn torí tó bá yẹ pé wọ́n ṣe oore yẹn fún mi ó máa wà nínú rẹ́kọ̀dù bẹ́yìn ṣe fún mi nísìnyí ó wà ní rẹ́kọ̀dù tèmi ò gbàgbé nílé ayé mi but nígbà tí Ọlọ́run fún ní agbára àti ṣe bóyá Ọlọ́run ò dẹ̀ rántí mi ní kí n pè ó torí mi ò mọ bí mo ṣe fẹ́ gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ torí ẹ̀ ni ó ṣe possible pé kó gbàgbé ní April mi ò rántí déètì ní mi ṣe wà ní 6 months ní mi lọ sí going to oyún wà ní 6 months going to 7 months. 2023 bí mo yẹ mẹ́sẹ̀gì yín ní WhatsApp mo rí nọ́mbẹ̀ náà ní Facebook ni mo dẹ̀ mẹ́sẹ̀gì ní WhatsApp mo mẹ́sẹ̀gì torí kó tó di pé mo mẹ́sẹ̀gì yẹn mo rí post tó mà àti Alhaji Oríyọmí Hamzat tí wọ́n jọ wà nínú fọ́tò yẹn. ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o. tí wọ́n jọ wà nínú fọ́tò yẹn so ìgbà tí mo dẹ̀ rí ẹ dẹ̀ mọ̀ pé Alhaji Oríyọmí Hamzat tó máa ń ṣe àánú wọn máa ń gbìyànjú láì fídíò báwọn tó bá nídìí help so mo ṣe wá rí post yìí wọn mo tẹ̀ tí ń try láti rí ìṣù wọn gbà yẹn so mo ṣe wá rí post wọn àti Alado mo wá wò pé ìgbà tó ti jẹ́ pé àwọn àtàládò wọn jọ wà ní pé ó lè jẹ́ pé mo lè fi influence Alado kí n fi rí Alhaji Oríyọmí Hamzat tó lọ́nà pé wọ́n máa ń busy kan mo wá wò pé mo lè fi influence wọn rí mo dẹ̀ mẹ́sẹ̀gì Alado lẹ́sẹ̀kẹsẹ̀ mo lọ sí Facebook page ó lọ check kan tó bá mú tó yí ó kàn yẹ pé Facebook WhatsApp mi mo ti download mi ni if not so máa mú gbogbo conversation yẹn máa mú jáde máa send ẹ̀ sí ó lọ wo conversation tó bá jẹ́ pé ó sì ní WhatsApp yẹn lọ́wọ́ ó lọ wò ní April last year 2023 ó lọ wò dáadáa mo dẹ̀ message Alado ní WhatsApp pé hello sir ó ní ó reply mi padà mo wá ṣàlàyé fún mo ṣe voice note ó dà mo tún mú result scan mi mo send ẹ̀ sí pé nǹkan báyìí condition báyìí ni mo wà nǹkan báyìí ló ṣe ní nǹkan báyìí ni mo là kọjá pé kó jọ pé mo fẹ́ rí Alhaji Oríyọmí Hamzat pé báwo mo ṣe lè rí wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ fún mi ní address wọn pé kí n lọ síbi kí lórúkọ bíbá Ìbàdàn ó fún mi ní àdírẹ́sì ibẹ̀ abá dé Ìbàdàn ní kí n wọ mọ́tò mi kra pé kí n má gbọ́kadà mo ní mi kò tẹ̀lé gbọ́kadà pé torí mo ti ń súnmọ́ earlier stage mi ó ní kí n má gbọ́kadà pé kí n wọ mi kra pé kí n ojú mi ti gbàgbé àdírẹ́sì ibẹ̀ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ níjọ́ kejì mo dé lọ sí church ọ̀dọ̀ wa mo lọ yá owó lọ́dọ̀ ìyàwó pásítọ̀ wa mo lọ yá 3,000 naira gbogbo ìrọ̀kọ̀ pé 3,000 náà máa gbé mi bò ṣe bí Ìbàdàn lẹ́lẹ́ ní báyìí mo dẹ̀ lọ sọ́ọ̀n láti Òkìjó ni mo ti ń bọ̀ àtòkìjó ń bíbà ni mo ti ń bọ̀ sí Ìbàdàn mo dẹ̀ lọ wọ mọ́tò láti Òkìjó sí Ìbàdàn wọ́n gbé ní 2,000 naira ojú ń rọ̀ wúrú jọ yẹn mo lọ wọ 2,000 naira nígbà tí mo dé Ìbàdàn mo gbé mikra dé ọ̀dọ̀ ibi tí wọ́n ní kí n wọlé sí tí kí n lọ wọ́n ní tí n bá débẹ̀ báwọn máa pè mí àwọn máa wá bá mi nǹkan tó ń sọ fún mi nìyẹn Alado sọ mi pé tí n bá dé Ìbàdàn kí n pe òun lẹ́sẹ̀kẹsẹ̀ kí n tẹ̀ ṣe fídíò òun máa wá bá mi kí n tó dọ́dọ̀ Oríyọmí kí n tó bá dọ́dọ̀ Oríyọmí Hamzat kó òun máa wá bá mi bẹ̀ so that wọ́n máa lè fàmílì wọn lọ́wọ́ wọ́n lè ṣe live video fún mi inú mi dùn mo gbéra bíbá níjọ́ yìí ní Òkìjó mo lọ mọ́tò Ìbàdàn nígbà tí mo dé Ìbàdàn mo fi alẹ́ wọbẹ̀ ní nǹkan bíi 8 mi ò wá fẹ́ pé wọ́n tó ń wá gba busy person ni wọ́n mo falẹ̀ wọbẹ̀ bọ̀ mo kàn message wọn wípé I'm around ó dẹ̀ ní no problem ó níbi tó máa ń sùn sí ní àwọn ní mox wà ní compound wọn bíbẹ̀ ní orí àdìgbò mox wà bẹ̀ tẹ́ pé àwọn tó máa ń ṣe alábàárò mi lálẹ́ yẹn tó máa ń ṣe night program yẹn wọ́n sùn síbẹ̀ ibẹ̀ lèmi náà sùn síbẹ̀ lórí tí mo ní nígbà tó wá di láàárọ̀ ọjọ́ kejì mo wá bẹ̀rẹ̀ sí message wọn Alado ti block mi mo tún pè mo ń pè nọ́mbà yẹn mo ń pè wọn pick call mi mọ́ mo wá wò pé kí ló wá ń ṣẹlẹ̀ báyìí èmi náà wá wò pé òkè ṣe bí mo kú sí wà lágídígbò yẹn kí n kúkú dúró kí n dúró síbẹ̀ tó bá dẹ̀ jíjọ́ kejì bóyá mo lè link up pẹ̀lú Alhaji
nígbà tó dijọ́ kejì tẹ́ pé wọ́n bísí àwọn èèyàn wà lára ń tẹ́ pé wọ́n ráyè rárá mo tún kì í ní sùúrù dìrọ̀lẹ́ mo lo 3 days ọjọ́ mẹ́ta 3 days nínú radio station wọn bísí wọn ráyè rárá tó bá ti wọlé báwọn èèyàn ti ṣùgbọ́n wọ́n ti mú wọlé wọ́n ti dá wọn lò mo lo 3 days níbẹ̀ tí mo fi ń pe aládò fi gbé kọ nígbà tó wá pé 3 days yẹn kò sí owó kankan ní ọwọ́ mi mọ́ even owó tí mo fi ń jẹun gan mo ń pè àwọn èèyàn lé ní 500 ó ní 1000 tó sẹ́ǹdì sí mi kò sí owó kankan ní ọwọ́ mi mọ́ ìwọ̀nba owó tó kù ṣòwò lọ́wọ́ mi kò ju 150 ni mo fi gbé ọ̀kadà dé Ìwó road padà from Ìwó road yẹn mo ṣe sọ́ra mi dá lágbè ní ìsọ̀ra mi dún ní bára mi pẹ̀lú condition mi máa kàn ta recharge card àáfàá báyìí ni ó ń ta recharge card nínú Ìwó road máa yẹn ló fún mi ló ṣàánú mi ló fún mi ló ní àmàdá kí ló dé bolẹ̀ ń lọ́wọ́ yìí torí gbà tí máa fi tọrọ tí ń súnmọ́ rọ̀lẹ́ wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún mi wá ní àwọn pípọ̀ yẹn wọ́n máa ń lo fake life ní kíníkọ̀ kí lẹ́yìn dá máa yín tẹ́ ẹ̀kọ́ kan yẹn pọ̀ sọ́dọ̀ Ọlọ́run nǹkan tó máa jẹ ọmọ ìtàn ṣàbẹ̀rẹ̀ sí ní wàásù fún mi máa yẹn ló fún mi 3000 tó mú mi dé ìdí mọ́tò torí mo bẹ̀rẹ̀ sí ní sunkún máa yẹn ló mú mi dé ìdí mọ́tò ló fún mi 3000 ló ní kí n máa lọlé. ẹ jẹ́ kí n jẹ́ kó mọ̀ ń bẹ̀ Alado ṣé o ti rí pé ó kéré sépè tó ń forí ẹ gbà òun ni ò jẹ́ kó ní lọ síwájú òun ló jẹ́ kó ń ṣìṣe wọ́n tiẹ̀ ṣìṣe ni ṣé wàá rí ibi tán tiẹ̀ wá lọ́dọ̀ mi Saheed rè ó ti mísì road o mi ní bẹ́ẹ̀ pariwo kò yẹ ó ti mísì road ǹjẹ́ wàá tún dìbọ́ǹkì ẹni tó gba 200,000 naira lọ́wọ́ ẹ̀ brother wa tó gba 200,000 lọ́wọ́ ẹ̀ torí pé kó má bàa blackmail ẹ̀ nígbà election during election nígbà tó advice ẹ lórí ọ̀rọ̀ Yorùbá nation àti Tinubu ṣó ti gbàgbé ẹni tó post number ẹ̀ sí public tó bẹ̀ sí ní call tó wá bẹ̀ ẹ́ tó ní kó mú 200,000 naira wá Alado you are so wicked ó dẹ̀ ń play decent ní public ibi tó tiẹ̀ wá ìwọ Ọlọ́run fẹ́ fi tú ẹ láṣìírí ni o gbọ́ àwọn èèyàn ti ní kí n má reply ẹ tẹ́lẹ̀ bọ́ mo mọ̀ pé ọmọdé ni ẹ ọmọdé tiẹ̀ dẹ̀ fẹ́ forí kátà ẹ̀kúrú máa help ẹ bàánú ẹ̀ dẹ̀ tó wá ń ṣe mí nígbà kejì tíyà ẹ̀ bá wà láyé àti bàbá ẹ̀ wọ́n dẹ̀ ń wú ẹ báyìí ó dẹ̀ ń ṣìṣe ń commit ṣé o mọ̀ pé òbú Koiki Media àǹtí mi Yorùbá wì Túndé Ednut Macaroni and others ṣé o mọ̀ pé o ti ń ṣìṣe ṣé o mọ̀ pé o ti ń ṣìṣe Alado lọ múra sí wẹ̀gún wèpè ọṣẹ wẹ̀gún wèpè ní wíwẹ̀ dáadáa lọ múra sọ́rọ̀ ara ẹ o I'm so pity for you láti leave your road come to social media and be harassing people o lè jẹ́ lọ lọ́dọ̀ mi lọ́dọ̀ mi tó wáyé o lè jẹ́ lọ but mi nídìí àti máa bẹ́ẹ̀ mi ní náà ẹ o mi ní bá ìjà o but wàá gbọ́n Alado ìwọ náà wò wá tó ń wù mo rí pé o gbé Yàyà Gàmbàrí síta ó pariwo ẹ̀ tó bá tún sọ pé o gba 200,000 lọ́wọ́ èèyàn evidence ẹ̀ tún wà ń bí o mo ní kí n ṣe kọ́kọ́ kípo eléyìí kó má dà pé bí mo join yẹn nínú iyẹ̀ láti máa ṣe gbogbo mi ìráyè orí pé mo ti múra mo ti ta àwọn ọjà mi mo fi tí mo máa deliver mo tún lọ site mi láìpẹ́ yìí mo ti múra ready so mi ń ṣe nìkan tó ní time but ìwọ ló speak me out láti pè mí ní onírọ́ ó ní mo parọ́ lórí ọ̀rọ̀ ìyá olóyún òun ló yẹ kí n mú evidence ẹ̀ wá fún gbogbo ayé káwọn èèyàn lè mọ̀ má dé advice gbogbo ẹ̀yin èèyàn pátápátá ẹni tẹ́ bá ti mọ̀ pé kò ní aláfisùn kò ní traces ẹ má bá dòwò pọ̀ o ẹ má lè yẹ kí nǹkan kan pa yín pọ̀ o tó ti lè mú ẹ gbowó blackmailing ó ti dùn mọ́ ẹ lẹ́nu kódà tó bá bóbìnrin sùn mo ṣúọ̀ kó wá ṣe kámẹ́rà fún I'm sure that wàá máa fi yẹn threatening ẹ̀ àmì ẹ̀ máa ṣe mí o èpè tó ń forí ẹ gbà olóyún leléyìí mo ti gbé wá sàn láì àwọn èèyàn ti donate owó fún ẹni tí wọ́n mọ̀ ní olóyún tí mo gbé wá tẹ gbogbo yín ṣàánú fún yẹn náà ni olóyún bàtà kan aṣọ díẹ̀ ló kù fún woman yẹn ó ti ta gbogbo ẹ̀ tán torí pé ó fẹ́ tọ́yún ó lẹ lọ́kọ mọ́ Alado oore tó bá ní ṣe má jẹ́ kí àwọn má promise èèyàn and fail èèyàn mọ́ àánú ẹ̀ ṣe mí o ó ti lù sí ròdò gbogbo àwọn comedians àwọn OGD recent àwọn èèyàn gidi tọ́bẹ̀ àwọn ọmọ tó ń ṣe oríire tí kì bá ṣe pé mo wá sínú Yorùbá nation entertainment means good is fine and is standard ó wàá ronú pé ẹni tó ń bá fa ilé pè é sí show MC lọ́la o mo kàn wá ń yàkàyàkà ẹ̀fí bọ̀ ṣé wọn kó jáde fún bọ̀dá mi bàbá mi Saheed Òṣùpá náà rí ẹ̀rín ẹ̀ pa mí níbẹ̀ pariwo kó má dàbí pé bóyá a fẹ́ blackmail ẹ̀ pé kí n má mention ẹ̀ pé nǹkan tí mo bá bá wa ni kí n face bí mi ṣe mention ẹ̀ ni. Alado ó rọrùn fún Alado láti pariwo èèyàn síta àánú ẹ̀ dẹ̀ wá ń ṣe mí bó ṣe ń ṣiṣẹ́ fún gbogbo ní public mo wá ń sọ fún pé ǹjẹ́ o mọ̀ ìyá olóyún tó tiẹ̀ fi jẹ̀yà ó wá jáde fún mi lálẹ́ àná ó gbé fọ́tò Yàyà Gàmbàrí kan jáde pé bóyá ó gbowó lọ́wọ́ èèyàn kò ṣe ló wá bọ́ síta lórí tèmi ẹ̀ kéèmí náà kí má parọ́ mọ́ òun mọ́ o mo fẹ́ fi òun trendy ní fi wọ́ trendy ìwọ ta ni ẹ́ àìmọ̀ àti ẹ̀mọ̀ èèyàn mà lágbára o Alado ìwọ ta ni ẹ́ tọ̀ òun ló yẹ kí n ní kẹ́ ṣe voice note pé mo need the evidence màá wá lù ú síta báyìí nǹkan tí mi fẹ́ ká lù ú síta ń gbà yẹn màá wá lù ú síta pé ó yá Alado bọ́ọ̀tà kó wá defend ọ̀rọ̀ yìí. nǹkan tó ṣe fún mi nìyẹn tí bá ṣe pé fóònù mi ẹ mọ̀ pé fóònù mi gbà yẹn gbà tí máa ń sọ́dọ̀ yóò oníṣòro tó máa ń dìbò mo mọ̀ ìkànnì. nínú ọ̀sọ̀ mo kíkọ ẹ̀ ní ń gbẹ́jọ́ lọ
mo kí pẹ̀lú tí wàá sọ pé ẹ̀yin gọ́tẹ́ sọ pé ayọ́ ọmọ dàbẹ́ ni pé yàn borúkọ jẹ́ ọmọ dàbẹ́ ni pé kí n má sọ̀rọ̀ yẹn fún ọmọ dàbẹ́ ni pé yàn borúkọ jẹ́ mo fẹ́ ṣe gbogbo kíní yẹn pé kí n transfer sórí fóònù èmi ò kàn fẹ́ wàhálà ni mi ń jáde láti wá búlì èèyàn àbí láti wá tú àṣírí èèyàn síta tó bá yẹ kó jẹ yín lówó ń sìnbà mo lè pé ó yá dáwọ́ olówó padà ọ̀dà sọ mi ní declare as criminal mi ní bà lórúkọ jẹ́ torí àánú èèyàn mọ̀ ṣe mí púpọ̀ àmọ́ ó fẹ́ kí n tú òun síta gbangba báyìí màá tẹ̀ tú síta káwọn èèyàn tó kù lè be careful kọ́ lè mẹ́ni tó fẹ́ bá dòwò pọ̀ nígbà tó bá fẹ́ bóyá wọ́n fẹ́ pèsè iṣẹ́ ni àbí wọ́n fẹ́ ṣe ni kọ́ lè mọ torí irú ẹ̀yẹn bó ṣe wà yẹn tó bá bóbìnrin sùn á ṣe kámẹ́rà fún so ó ní àwọn èèyàn ní láti be careful nípa ọmọ yẹn kò jù bẹ́ẹ̀ lọ ó dàbọ̀. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.